Ìràpadà ògo, ìràpadà àyànmọ́, ìràpadà ìràwọ̀. Kò sí ẹni tí Ọlọ́run ò dá tògótògó. Kò sí ẹni tí Ọlọ́run ò dá tẹwàtẹwà. Kò sí ẹni tí Ọlọ́run ò kọ ohun rere mọ́ láti ọ̀run. Ṣùgbọ́n àwọn alágbára ayé yìí, àwọn aláṣẹ ibi òkùnkùn, àwọn arí ògo ṣáájú ológo, àwọn ni wọ́n ń fi èpò sínú àlìkámà gbogbo àwọn ológo. Bíbélì gan jẹ́ ó yé wa wípé nígbà tí ènìyàn sùn, ọ̀tá rẹ̀ wá, ó fún èpò sí àlìkámà, ó sì bá tirẹ̀ lọ. Imagine. Mo ń jẹ́ kó yé ọ, bí o bá ti rin ìrìn kan tàbí ìkejì, yálà o rìn pẹ̀lú ẹni tí ìràwọ̀ rẹ̀ bá tirẹ̀ mu, yálà o ti gbé àwọn ìgbésẹ̀ kan tó tako ìràwọ̀ rẹ̀, tó wá mú ẹ ní àwọn ìjákulẹ̀, tó fún ẹ ní àwọn attitude, tó fún ẹ ní àwọn nǹkan tí wọ́n gan ò fẹ́ràn, tó fún ẹ ní àwọn nǹkan tí wọ́n gan tó understand nínú marriage àbí nínú life àbí nínú business àbí nínú career. Dájúdájú, o nílò ìràpadà ògo, o nílò ìràpadà àyànmọ́, o nílò ìràpadà ìràwọ̀. Listen to me very well. Tá a bá sọ nípa ìràpadà, your real original ìràwọ̀ náà ló ṣì lò. Your real original ògo náà ṣì ní. Just that they will work on it spiritually. A ṣiṣẹ́ lórí ẹ̀ spiritually láti yọ àti láti gbá àwọn ìdọ̀tí. Ṣé mọ̀ pé tí cataract bá bojú, èèyàn ò lè ríran, kò mí ipò fọ́jú. Àwọn dókítà t'Ọlọ́run ti fún ní ọgbọ́n, wọ́n sì mọ bó ṣe yọ cataract yẹn kúrò. Bẹ́ẹ̀ náà ni Ọlọ́run ti fún àwa náà ní ìmọ̀ láti lò fún àwọn ènìyàn láti gbá ìdọ̀tí tí ń bẹ nínú ògo àti àyànmọ́ àti ìràwọ̀ wọn kúrò. Ẹ pè mí sórí nọ́mbà yìí 08054353629. Ẹ pè àti kẹ́ WhatsApp ẹ̀ Àṣírí Ìràwọ̀. Listen to me very well. Ẹ follow wa lórí Facebook, YouTube, Instagram, TikTok. Àṣírí Ìràwọ̀, Mystery of Star. Wo, o nílò ìràpadà ògo rẹ. Kò yẹ kó wọ